fi àwọn ọba wọ̀nyí jẹ láì kárí ọlọ́run along. Àwọn kọ́ ló tọ́ sí ipò náà fi débẹ̀, àwọn tí a mọ̀ la fi débẹ̀. Amóyè àwọn ọba tó bá ṣẹjọ́ fi jẹ náà. Amóyè àwọn ọba tí Tinubu fi jẹ lérí ẹbí ní kékeré pẹ̀lú ọjọ́ kékeré ta lò lábẹ́ ọ̀run yìí. Ṣé Ifá mú wọn ní? Débi tí Ifá ti máa protect wọn, Ifá ò mú wọn, Ifá ò mọ̀ wọn. Náírà ló mọ̀ wọn. That's the problem. Alore TV. Alore TV. Nílé nínú òkúri. Ẹ máa wò ó. Ewé bombom. 8. Tó bá jà, tó kó sínú pot. Tó kó ẹyin pẹ́pẹ́yẹ mẹ́ta lé lórí. Kó fi ewé bombom yẹn bò padà. Kó fi bò padà. Then kó wá da lord sórí ẹ̀. Kó gbé kaná, kó jẹ́ kó jiná. Atalẹ́gbẹ̀ẹ́ àjiná. Bó ẹyin yẹn. Kòkó sílẹ̀ tó bá ti fẹ́ lọ sùn lálẹ́ kó jẹ́. Then ewé bombom mẹ́jẹ̀jọ kó padà sínú ìgò lọ́ọ̀dù ọtí tó kù. Kó da ọtí tó kù sínú ẹ̀. Then kó kọ́ọ̀kì ẹ̀. Tó bá ti di 1 lóru. Tó bá ti di 1 lóru kó jáde lọ. Kó dúró sẹ́nu ọ̀nà. Kó mu nínú ẹ̀. Then kó wá rán àpò fún àbí kó gbé sínú wardrobe ẹ̀. Ẹ̀sà tí gbogbo òṣòdì bá lù ẹ̀ tó ń gba ilé tí gbá tó ń máa treat ẹ̀. Wọ́n ṣe gbé gbogbo wá báyìí. Wọ́n ṣe kí ni? Wọ́n máa gbé gbogbo wá báyìí. Gbogbo ara wọn máa wúwo bí cement. Kí ló ṣẹlẹ̀ ọ̀nà lùyàn? Kí ló ṣẹlẹ̀ wọn lọ́n lùyàn? Then nǹkan tó máa fi tún wọ́n lẹ̀ mi sọ fún ẹ. That's one. Then mi ò ní sọ fún ẹ. Sà, ṣùgbọ́n ìtẹ̀sọ̀ ṣáájú yìí, àwọn èèyàn lè ṣe. Ṣẹ́sà mo fa ló lọ sọ́sọ́sọ́ tó ṣe. Bọ̀ tó bá jẹ̀bi o, kò lè wà. Tó bá jẹ̀bi, kò lè wà. Ẹ̀dọ́ bá fi àjẹ láìtọ́. Tó ń tọ́ ọlọ́pàá nínú ẹ̀dọ́ ṣe faralẹ̀ dẹ́rálẹ̀ fún wọn, máa san owó ẹ̀ pé máa jẹ́ gbogbo ara máa wú. So that is it. Then again, tí o bá mú ìgbálẹ̀, odidi ìgbálẹ̀, àti abẹ́rẹ́ mẹ́ta, tó bá fi dólẹ̀ ní alẹ́ kó tó lọ sùn, ṣe ti yẹ kó tọ̀ sínú bó ṣe fi ṣe àrò mẹ́ta kó tó tutọ́ sínú ẹ̀. Tó bá tutọ́ sínú ẹ̀ tán kó lọ sùn. Tó bá dalẹ́ ọjọ́ kejì tí o bá pẹ̀lú àwọn tó máa lẹ́mìí gígùn wà á bá abẹ́rẹ́ yẹn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ̀. Ṣùgbọ́n tó o bá pẹ̀lú àwọn tó máa lẹ́mìí gígùn ò ní bá pé o má ti yọ. Níbi tó ṣe sí. Bọ̀ tó bá ti bá mẹ́tẹ̀ẹ̀ta wà wá mú gbálẹ̀ tuntun wà wá fòwú fún àti dúdú wà fi wé. Tó bá ti wá fi wé tán wà wá ti abẹ́rẹ́ yẹn sí díẹ̀ lọ́nà mẹ́ta wà fi kọ́ sẹ́yìn ilẹ̀kùn ẹ̀. Mo fẹ́ kọ́lé láti bí ìlọ́dé my 12 just true. Àṣírí ẹ̀ máa bò ọ̀wọ̀ ní ti gé ọ̀wọ̀. Wọ́n fi gé ọ̀wọ̀ dáná. Then abẹ́rẹ́ kíkọ́ wọn aṣọ kọ̀ǹkọ̀dẹ̀ kíkọ́ wọn odò. Ẹnikẹ́ni is even the Psalms already say don't kọ́ yàwó èèyàn náà fi nǹkan hàn. Ṣé bó sọ fún ẹgbẹ́ ìwé àtẹ̀gbò is very very good. Then àwọn náà ló wá sọ sí pé wọ́n ti lọ redeem. Ọba ti lọ redeem. Redeem pastor tí wọ́n ń kọ́ bá láàfin. Ọba ti ń dì lórí ìjókòó fún pastor which is not normal. But what really happened in the morning you are asking me the question is Hosea 8:4. Ó ní wọ́n fi àwọn ọba wọ̀nyí jẹ láì kárí ọlọ́run along. Àwọn kọ́ ló tọ́ sí ipò náà fi débẹ̀, àwọn tí a mọ̀ la fi débẹ̀. Amóyè àwọn ọba tó bá ṣẹjọ́ fi jẹ náà. Amóyè àwọn ọba tí Tinubu fi jẹ lérí ẹbí ní kékeré pẹ̀lú ọjọ́ kékeré ta lò lábẹ́ ọ̀run yìí. Ṣé Ifá mú wọn ní? Débi tí Ifá ti máa protect wọn, Ifá ò mú wọn, Ifá ò mọ̀ wọn. Náírà ló mọ̀ wọn. That's the problem. Ṣé ti yẹ ń sìn? Then nígbà tí ewu DNA tá ń sọ yìí ń sìn. Tó bá fẹ́ ṣe DNA fáwọn ọmọ ẹ, ó ní láti pè ìyàwó ẹ̀ síbẹ̀. Ẹni ló máa lọ rà. Ẹni tó bá ti ra ẹni yẹn. Alore TV. Alore TV. Nílé nínú òkúri. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n.